Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscriber button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be, let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ọmọ aráyé ẹ yí wa yí padà o, ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa. Eli Lasisi, how are you? Just the enter house. Good evening, everyone. How are you? Kashima wo Ori Tega. How are you? I just want everybody to know on this platform. Ipe mi ò mọ Agbala Gabriel rí. Tó ń jẹ́ Demola Amusan, so kí ni mo fẹ́ mu wálẹ̀ fún? Kí tó bá jábọ́, ṣé èmi ni màá wá gba ṣọ́ọ̀ṣì ẹ̀ ni? No. Mi ìmọ̀ Muyideen náà rí débi pé mo fẹ́ jù sókè. Tó bá ti bá jù sókè, tí ò rí bí dúró sí, tó bá jábọ́, kí ni gain mi? But I stand for the truth. Èmi believe pé àwọn ajunilọ wọ́n máa ń fi ọwọ́ ọlá gbani lójú. A máa assume ẹ̀ ni. But there is overwhelming evidence ní ti case Demola Amusan tó ń jẹ́ olùdarí Agbala Gabriel Church. Ní òun fúnra rẹ̀ ló sọ fún wa pé òun punish Muyideen. Òun nà ní pàṣán. Òun fúnra rẹ̀ ló sọ fún wa pé òun nà ní pàṣán ní pankẹ́rẹ́. Òun punish ẹ̀. Ayé tá a wà yìí kò ń ṣe ayé kéèyàn punish èèyàn. Kò ń ṣe ayé corporal punishment. Mi rò pé Agbala Gabriel nígbà tó rí Muyideen lójú títì, ṣé ó lọ fẹ́ fi ṣe ẹrú ni? Àwọn ọmọ ẹ̀ tó ń ké káàkiri, ó fẹ́ rẹ̀ gàrí tí wọ́n àwọn ọmọ abọ́bí tó máa ti róúnjẹ jẹ. Ṣé lẹ́nu ọdún méjì tó mu iná ló ságé dàgbà tó pé 40 years? Ṣé oúnjẹ tó jẹ láàrin kò pé ọdún méjì tó mu yìí, Demola Amusan, òun ló sọ ayé Muyideen di rere? Muyideen ti ń jẹun látijọ́ aláyé ti dáyé ló ti ń jẹun. Ó jù ẹ lọ, ó ti pọ̀ ọmọ ọdún 10 kí wọ́n tó momi ayé. Kó tó momi ayé ló ti pé ọmọ ọdún 10. Wíwálẹ̀ kò jẹ́ nǹkan kan fún mi. Wíwà lókè ẹ kò jẹ́ nǹkan kan fún mi. Demola Amusan. Pẹ́ láàrin ajé ló mú ni pẹ́kọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, break ni mo wà níbi iṣẹ́, so mi ní much time láti waste. Mo máa sọ̀rọ̀ mi pàápàá. Ẹ wo suit tó wà lọ́rùn Demola Amusan tó ń jẹ́ Agbala Gabriel. The same suit òun ló wà lọ́rùn Muyideen tí Muyideen fi ṣe wedding. Demola Amusan òun ló pass down sí. Pass me àjẹkù. Ṣebí adáwó wedding, kí ló dé tí wọn ò ra tailored suit kọ́ran kó mú Muyideen lọ́rùn dáadáa? Ẹ wo bí ṣáàtì ọrùn ẹ̀ ṣe rí, ẹ wo bí bótáì ẹ̀ ṣe rí. Mo mú fọ́tò yìí wá fún yín láti rí wípé ẹni tí wọ́n bá ń já owó ní orí ẹ̀, wọn kì í máa ń ṣẹni láàánú dáadáa. Demola Amusan ó ti rí Muyideen gẹ́gẹ́ bí ohun èlò tóun á máa fi gbowó lọ́wọ́ àwọn public. Nísìnyí tó dẹ̀ ń trend náà, ó sì ń lò ó. Ó jáde lánàá, ó gbọ́kùnrin kan jáde, ṣebí wọ́n dáwó fún ẹ. Ẹ jẹ́ kó máa dá lọ. Ìkà kò níkà, rere akẹni rere. Muyideen ó ti tẹ fọ́nrán mi jáde o. Ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ibi gangan tí mò ń lọ nìyẹn. Kì í ṣe bí onísùtù
ọ̀ràn jọjọ pàwí ibẹ̀ ni mò ń lọ. Mo kàn fi hàn yín pé nígbà tí public dá owó, ṣé irú súùtù yìí òun ló yẹ kí wọ́n bọ́ sí ọmọdé ìlọ́rùn kó fi ṣe wedding? Torí o ò lè sọ fún mi báyìí pé kì í ṣe súùtù ẹ ló wà lọ́rùn Muyideen. Kí ló dé tó pass àjẹkù sí? Ṣebí wọ́n dáwọ́ súùtù fún ẹ. Too white, how are you, Florence? Princess Florence Jaiye Ọba, how are you? Àwọn èèyàn ṣàdáwọ́ súùtù fún ẹ. Kí ló dé tó pass súùtù tí wọ́n wọ̀ tó pass ẹ̀ sí Muyideen? Tí Muyideen wá dàbí ẹni tó jẹ́ wípé wọ́n gbé ní ìmọ̀ bó ṣe ń pè tó dàbí ẹ wo súùtù lọ́rùn ẹ lọ́jọ́ wedding ẹ̀, kò ṣe mákímákí, kò sì dáa. Bẹ́ẹ̀ ni, rárá, they are not twins. Adeola, Bukola, Mercy, wọ́n ń ṣe twins náà, báwo náà ṣe máa jẹ́ twins? Mo ní súùtù tó wà lẹ́yìn tó Demola wọ̀ yìí, òun ló wá gbé fún Muyideen kó lò ó lọ gba ti bestman náà tóun náà fi ṣe wedding tiẹ̀, wọ́n kó fún wọn kán lò ó. Kí ló dé tán ṣe yẹn? Ṣebí public dáwó, kí lé tí wọ́n ṣe fowó? Ó ṣe jẹ́ pé aṣọ tiẹ̀ ló kó sí Muyideen lọ́rùn. In tí àwọn tí wọ́n máa ń múyàn lẹ́rú tí wọ́n máa ń ṣe fúnyàn nìyẹn. Wọ́n máa pass me àjẹkù. Ó fúnra rẹ̀ sọ náà, ó ní tó bá wọṣọ lẹ́ẹ̀kan òun máa gbé fún. Ó ń lo Muyideen ni. Demola ń lo Muyideen ni. Muyideen ni tí ó jẹ́ wípé ó ti débi ògo. Ọjọ́ kan ló kù kí Ọlọ́run kó fọ́díẹ̀ ọlọ́rọ̀ tó bá lọ ta bàbá Àjẹ̀bú ní Amusan ìrì o. Ó wá ń lo ògo ẹ̀, ó ń fi ògo ẹ̀, ó fi ń tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀, ẹ wò ó, ẹni tó bá gbọ́n òun ló lè gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ yìí. Kí ló dé tí wọ́n dá owó súùtù, wọ́n dá owó wedding, kí ló dé tó jẹ́ pé owó wedding tí wọ́n dá ẹ lè ra aṣọ fún Muyideen bẹ́ẹ̀? Tí Muyideen bá sọ pé ó fẹ́ tọ́hún dùn ún, ara ẹ nìyẹn. Àti ọjọ́ ìgbéyàwó gangan àti week tó ti ń plan ìgbéyàwó gangan ni Muyideen ò ti gbádùn mọ́, torí pé wọn ò jẹ́ kó ní say nínú ìgbéyàwó ẹ̀. Ó yẹ kí jẹ́ pé Muyideen ló máa lọ sí gbági tó máa choose suit tó máa wọ̀ lọ́jọ́ wedding ẹ̀. That is the most important cloth in somebody's life. Jẹ́ kó ní say bẹ́ẹ̀. You never gave him a choice. Aṣọ yìí ni mo lò fún wedding ní tèmi, anointing gorí ẹ̀. Irọ́ lẹ fi ń pa. Ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ẹ̀yin náà kan ẹ ti gbọ́, ẹ ti rí wò. Ló wà ní orí page mi. Ẹ ti rí wò. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹni tí ò bá ti gbọ́, tí ò bá ti tẹ̀lé mi lórí ọ̀rọ̀ yìí, ẹ má comment síbí. Ẹ lè máa wòran, ẹ di silent watcher. Ṣùgbọ́n ẹ má wá comment síbí, nítorí ẹni bá comment kọkúkọ, èpè ló máa gbà. Àwa ń jìjàgbara, mi ìgbọ̀n kankan náà méjèèjì rí. Wíwálẹ̀ Demola Amusan kò jẹ́ nǹkan kan fún mi. Níbi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò jẹ́ nǹkan kan fún mi. Mi ò mọ̀ rí. Mi ò lè lọ tẹ́rí sí abẹ́ anointing ẹ̀ kí n gbàdúrà. Ó dé ìwọ̀. Mò ń ṣa pásítọ̀ yàn ni. Mò ń ṣàwọn ni. Ṣóyé yín? So ẹni tó bá ti mọ̀ pé ọwọ́ yún òun, kó lọ kí ọwọ́ rẹ̀ bọ omi gbígbóná, kó má wá ta ìtakùtà bí, nítorí èpè ayérayé ló máa gbà. And I'm very serious about that. Disclaimer ni mo ti fún yín yẹn. Mo fẹ́ lọ wá fídíò yẹn ni o. Kẹ́ ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yìí sọ,
kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ torí pé mi ò ní time púpọ̀ mo wà ní break ni first break mi ni mo wà. nílé lóko lódò lẹ́yìn òde. ẹ má bínú mi ò gbé kíní wá. ẹjọ́ Àgbàlá Gabriel ni mo wá fi sùn yín o. Àgbàlá Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi ó fi ẹ̀tọ́ mi dùn mí kò fún mi ní ẹ̀tọ́ mi mi ò fi ṣèbínú mi ò bájà ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o. Àgbàlá Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o. èmi ni mo ń ṣe ládùúrà fún yín pé nǹkan ò ní sẹ̀mí yín ẹ dìde ìgbéníjà sí mi láti ní báyìí o ẹ dìde ìgbéníjà sí mi báyìí o. ẹ má jẹ́ nǹkan ó ṣe ẹ̀mí mi o ẹ má jẹ́ nǹkan ó ṣe ẹ̀mí mi o ẹ dìde ìgbéníjà sí mi o. gbogbo àgbáyé ẹ̀yin ni mo ké pè o nílé lóko lódò lẹ́yìn òde. ẹjọ́ Àgbàlá Gabriel ni mo wá fi sùn yín o. kẹ́ ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yìí ṣé ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yìí sọ báyìí ó ní gbogbo àgbáyé ẹjọ́ Àgbàlá Gabriel ló ń wá fi sùn yín o ó ń lépa ẹ̀mí òun o. a mọ̀ pé ó máa dì báyìí nítorí ọjọ́ tí Àgbàlá Gabriel ti jáde ó ní ẹ bá mi wá lọ sí Bódìjà kí ló ń wá kiri fún kí ni ó ń wá kiri fún èèyàn ti kúrò under your care mo rò pé ó yẹ kó jókòó kó má sàn nǹkan kan ẹ wò ó ti lọ nìyẹn ìwọ ìyàwó ọjọ́ tó bá wá wàá rí ọjọ́ tí ò bá wá wàá rí ìwọ lè máa wá káàkiri ó ní ẹ lọ bá mi wá wá. ó ní ẹ lọ bá mi wá wá despite he use suit is on wedding day how much is your money on the program sórí ìwọ Fáyẹmí Jacob Olúgbénga bó ṣe wá síbí tó wá type yẹn despite the fact pé mo ti fún yín ní warning ipe kẹ́ ẹ dúró sí àyè yín kẹ́ má wá type ìtakùtà síbí tó wá síbí tó pe ìyá ẹ àti bàbá ẹ ní enemy of progress ó tún jẹun tó dáa mọ́ ó ní ó máa ṣubú dànù ni ilé ayé ẹ máa polúkúrúmuṣu ni ó ní jèrè òní ní 7th àbí òní ní 8th the 8th of June ní ilé ayé ẹ ò ní ṣeun rere mọ́ n tó mú ẹ tó lè lọ sí orí profile tiẹ̀ kó lọ ṣe live chat tiẹ̀ ń bẹ̀ tó dẹ̀ mú ẹ tó wá síbí àdàbí tí bá ti dórí wọ́ọ̀lù ẹ̀rí tí mo wá type síbẹ̀ ṣùgbọ́n tí mi ò bá dórí wọ́ọ̀lù ẹ̀rí tí mo wá type síbẹ̀ ọwọ́ ẹ tó fi type yẹn gbogbo nǹkan tó dáa nílé ayé ẹ wàá fi gbé sí ni àṣẹ́gun ní orúkọ Jésù àdàbí tí mo bá wá sórí wọ́ọ̀lù ẹ̀rí mo wọ́ọ̀nù yín o ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ nǹkan tí mò ń ṣe ẹ jáde kúrò níbí tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè jáde ẹ sì fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ ẹ lẹ̀ kẹ́ máa wò látọjú window ẹ má type síbí bíbẹ̀ ẹ̀kọ́ ẹni tó bá type takuta síbí gbogbo nǹkan tó dáa nílé ayé àtèyí tó mí àtèyí tí ò mí yóò fọwọ́ ẹ̀ gbèsù dànù ni á fọwọ́ ẹ̀ dànù ọwọ́ tó bá ṣẹ́gun sí ẹ̀ kò ní jẹ́ ń bẹ̀ ilé ayé àpolúkúrúmuṣu pátápátá ní òdórí wọ́ọ̀lù yín rí gbogbo ẹ̀yin onítakùtà ẹ jẹ́ máa bá ọ̀rọ̀ mi lọ. ṣé o ní Fáyẹmí yẹn ṣé Fáyẹmí lẹni tó ń kọ̀kọ́ kúkọ síbí òkè òun náà lélẹ̀ yà òkè kò sí wàhálà. olóògùn pàyà òun àmẹni tó gùn máa pa nínú èmi àti ẹ bóyá àwọ tó wá sílé onílé tó bẹ̀rẹ̀ sí ní fọ́bẹ̀ àbí èmi tí mo jókòó sílé tèmi tó ń jókòó lù mí. so ó ní òun o kọ́ bá òun wá Muyideen lọ sí Bódìjà tẹ́ ẹ bá ti rí ẹnu ẹ̀ ló fi sọ fídíò wa o ó ní tẹ́ ẹ bá ti rí Muyideen kàn máa gbé lọ sí àgọ́ ọlọ́pàá ẹjọ́ kí ni kàn gbé Muyideen lọ sí àgọ́ ọlọ́pàá sí kí ni kàn gbé Muyideen lọ sí àgọ́ ọlọ́pàá sí ó kúrò nínú ilé ẹ kò jẹ́ lówó ìwọ ló jẹ́ lówó ó kúrò nítorí pé òun nà
oníkọ́bẹ́ ẹ wá kó gbé lọ ságọ́ ọlọ́pàá àwọn yẹn wá Muyideen lọ wọ́n lọ gidi ẹ̀ ní Muyideen pariwo olè lé wọn lórí ó ní tóun bá máa tẹ̀lé yín kó gbé òun lọ sí Àgídìgbò bí ọ̀rọ̀ yẹn ṣe dé Àgídìgbò nìyẹn nígbà tí Àgídìgbò tó jẹ́ Oríyọmí Hamzat àbúrò mi àtàtà tó lọ sí ọ́fíìsì ẹ Demola Amusan ó tún ní audacity láti máa sọ pé ẹni tó kọ́kọ́ gbé Muyideen jáde tó gbé kámẹ́rà sí ojú ẹ̀ ẹni ṣé wọn ò tí ì bá yín rí ni Oríyọmí ní kí ló fẹ́ fi ṣe ono fẹ́ jẹ́jọ́ onítòrò yẹ kó mú Muyideen bó ṣe rí yẹn bó ṣe kámẹ́rà yẹn ó yẹ kó send kámẹ́rà yẹn sí ẹ alágbára yí ẹ rọra ṣe alágbára yí ẹ rọra ṣe gbogbo àti rí trend yẹn báyìí pé òun jẹ ọmọdé yìí ni òun ṣe mí òun gbà mí òun ló ń ṣe òun ṣe mí òun gbà mí tẹ bá ti rí any derogatory comment ẹ fi redhead sí kí n kún lépè kí n dẹ̀ kọ́kọ́ block ẹ̀ òun ṣe mí òun gbà mí òun ni ìwà Demola ń ṣe a ti mọ̀ pé ó máa dé bíbá yìí mo wá gbé àwọn èèyàn mẹ́ta wá síwájú yín ní wákàtí ọ̀wọ̀ yìí kẹ́ ẹ bá mi wò ó kí ẹ bá mi sọ ọ̀rọ̀ lé lórí ní ọjọ́ tòní. Now mo gbé Timothy Adégòkè wá síwájú yín. Timothy Adégòkè ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé-ìwé University of Ife ó ń ṣe master's degree ó lọ sí hòtẹ́ẹ̀lì kan tó jẹ́ pé Adédoyin ló ní Ilé Ifẹ̀ ó lọ kàwé ń bẹ̀ ni o ó ní òun lé exam kó lè ní privacy ló ṣe gba hòtẹ́ẹ̀lì yẹn o wọ́n pa á wọ́n wọlé tọ̀ ó pariwo wọ́n faṣọ di lẹ́nu wọ́n pa á àgbà justice fún àbá àgbà justice fún àgbà justice fún tó bá jẹ́ wípé Timothy Adégòkè ó ní àǹfààní láti lo fóònù ẹ̀ ó rí wọn kó tó wọlé ó gbé fóònù ẹ̀ pé help people want to kill me ṣe rò pé àwọn èèyàn máa believe ẹ̀ wọn ò ní believe ẹ̀ nígbà tán rókù ẹ̀ sìn wọn ṣé wọ́n believe àbí wọn believe ẹ̀ wọ́n believe ẹ̀ èèyàn tí mo kọ́kọ́ gbé wá fún yín nìyẹn mo wo fẹ́ẹ́ mo lọ sí ọ̀dọ̀ Mohbad Alọ́ba tí gbogbo wa mọ̀ sí ṣé ìlérí ló ń jẹ́ ìlérí ayọ̀ àbí ìmọ́lẹ̀ ayọ̀ Mohbad ṣá Mohbad òun ríran torí pé ọmọ ẹ̀mí ni ó ń kọrin tóun bá rìn síbí wọ́n máa fẹ́ pa òun tóun bá rìn sọ́hun òun wọ́n fẹ́ pa òun ó kọ lórin ó kọ lọ́rọ̀ ó kọ sílẹ̀ ìmọ́lẹ̀ olúwa thank you ó kọ sílẹ̀ ní in form of petition ó gbé lọ fún àwọn police àti gbogbo àwa tá à ń gbórí ẹ̀ many people dé kìíní kan pé wọ́n fẹ́ pa òun wọ́n ṣàfẹ́ ṣe àmàdá lóhùn àwọn ọlọ́pàá wọn ò máa dá lóhùn ṣé ẹ fẹ́ tún pa Muyideen so wọn ò máa dá lóhùn wọ́n ní wọn ti pẹ́ ṣebí wọ́n ló ṣì ń kọ petition ṣebí wọ́n ló ṣì ń kọ opu opọ̀pẹ́ odu opọ̀pẹ́ ẹtìkìní kan opọ̀pẹ́ wọ́n ní wọ́n ló ṣì ń kọ wọn ò dá lóhùn nígbà tó kú a máa ṣì wà lórí ọ̀rọ̀ ikú ẹ̀ àwọn èèyàn bí èèyàn náà máa ń dárúkọ níbi ọ̀rọ̀ ikú ẹ̀ wọ́n dárúkọ ọba o wọ́n dárúkọ àwọn olórin ńláńlá o wọ́n dárúkọ àwọn olórin ńláńlá tó jẹ́ pé wọ́n ló ti fẹjọ́ sùn tí wọ́n táwọn sọ pé ẹ kóra yín sọ̀hún bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá ti fẹ́ ṣe èsì cloud lẹ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n dárúkọ wọn o ó dé èèyàn kejì tí mo gbé wá fún yín o èèyàn kẹta tí mo gbé wá fún yín òun ni Muyideen o Muyideen pariwo ń sìn wípé wọ́n fẹ́ pa òun gbogbo wọn lórí TikTok gbogbo àwọn ènìyàn burúkú àwọn prophet ìsọnù àwọn aládùúrà ìsọnù àwọn àgbà ìyà ìsọnù tán wà láyé wọn ló fẹ́ ṣèèsì clout ni
tó bá jẹ́ pé èmi nìwọ Adémọ́lá Amusan whatever tó ń jẹ́ mi tí ẹ mọ̀ tó ń jẹ́ ń bẹ̀ tó bá jẹ́ pé èmi nìwọ ni màá answer off torí mi ò mọ ohun tó ń wá tó ń lépa ẹ̀mí ẹ̀ sí evidence wà ó yapa a dẹ̀ ti sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ because àwa ríran a ti mọ̀ pé ibi tó máa gbé yọ nìyẹn mo sọ fún ẹ yí pé tí Muyideen bá kú ìwọ ló pa tí Muyideen bá kú ìwọ ló pa what are you looking for his life for why are you looking for him wọ́n ní ọjọ́ bá sọ bẹ́ẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ pé fẹ́ pàwọn ní o káwọn ayé lè dáwó fún kọ́ lè ṣe kọ́ lè mọ̀ ẹ̀yin ayé bẹ́ẹ̀ ṣe sọ ń pa ti Mohbad nìyẹn Mohbad fòṣánlẹ̀ ó kú o ẹ̀ ń pariwo Muyideen ló tún pariwo ń sìn pé yọkàn fẹ́ pa wọn kò ṣe sọ bẹ́ẹ̀ ó fẹ́ pa ó ti pa sára already ó ń nà nítorí pé n tó ṣe Ṣítù Adéọlá tí etí ẹ bá di ṣé o gbọ́ yí pé kẹ má wá táìpù síbí kẹ máa wòran látọjú títì ìyá yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run ṣé kí ni kó bẹ̀rù Ọlọ́run sí nínú nǹkan tí mò ń sọ yìí ṣé etí ẹ di nígbà tí Mohbad ń pariwo ṣé etí ẹ di ògbóhùn ọmọdé yìí Muyideen tó ní wọ́n fẹ́ pa òun tó ní ìyá yìí ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ìyá rẹ ni ò bẹ̀rù Ọlọ́run èmi bẹ̀rù Ọlọ́run ìfá èmi nù ń hùwà bí Ọlọ́run ìwọ èṣù ni ẹ́ ọwọ́ ẹ tó fi táìpù síbí àdàbí tí bá ti wá sórí péjì ẹ rí ṣùgbọ́n tí mi ò bá wá sórí péjì ẹ rí tó wá fi ọwọ́ ẹ táìpù pé ìyá yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọwọ́ yẹn gbogbo ohun tó dáa nílé ayé ẹ wàá fi ọwọ́ yẹn wàá fi tì dànù ọwọ́ yẹn kò ní mú ire wá sí ilé ayé ẹ èmi ò kí ń wá sórí wọ́ọ̀lù yín gbogbo tẹ́ ń sọ ni mò ń gbọ́ káàkiri mi ìwà táìpù síbẹ̀ nítorí pé mi ò fẹ́ kẹ́ gbé ọwọ́ mi ṣépè tẹ́ bá gbé ohùn mi tí mò ń gbé sáfẹ́fẹ́ tẹ́ bá fi ń ṣépè àdàbí tó bá yẹ pé mo fẹ́ géènì kankan nínú nǹkan tí mò ń ṣe yìí ṣùgbọ́n tó yẹ pé mo dúró ní orí evidence tí a rí Ọlọ́run á vindicate Muyideen nítorí náà ní pé bọ́ sínú ẹ̀wọ̀n kó lọ ṣẹ̀wọ̀n ayérayé mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá ti like nǹkan tí mò ń sọ ń bí ẹ dúró ẹ má type ẹ gbọ́ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ gbọ́ ẹ lọ ẹ já dànù nítorí pé nígbà tí Mohbad ń pariwo bẹ́ẹ̀ ṣe nìyí ẹ dá sí ó kú tán ẹ gbégbá justice for Mohbad o justice for Mohbad o justice for Mohbad o ẹ gbégbá ẹ ṣé ńgbà tí Muyideen bá kú tán lẹ tó máa gbégbá justice for Muyideen case mẹ́ta àwọn tó bá wà ń bí tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ lọ gbọ́ kò sẹ́ni tó lè silent ẹ̀ it cannot be silent ẹ sọ fún Adémọ́lá Amusan yìí pé ọ̀tá pọ̀ fún un pé Adébímpé Alasoadura tó ń wò pé ọ̀tá àwọn èmi ni mo fẹ́ràn ẹ̀ jù nítorí pé àwọn tó fẹ́ mú ẹ tí ìwọ fúnra rẹ ó ti sọ ọ̀rọ̀ jù àwọn ọ̀tá ẹ wọ́n wá tibẹ̀ mú ẹ àwọn ọ̀tá ẹ wọ́n wá tibẹ̀ mú ẹ kí ni Muyideen ṣe fún ẹ tó fi ní kó lọ gbé ní Bódìjà tó bá ti gbé kó gbé lọ ságọ́ ọlọ́pàá nítorí pé kí ni ilé tó kọ́ fún ó kúrò ń bẹ̀ aṣọ kan ló mú dání kò mú owó tó máa fi jẹun dání ó kúrò nínú ṣọ́ọ̀ṣì ẹ oníkan lọ wá kó gbé lọ sí Bódìjà sí police station kí ni kó lọ gbé sí police station nítorí pé o ti lówó wàá fún àwọn ọlọ́pàá lówó kan bá ẹ nà án ṣùgbọ́n ìyẹn gbọ́n jù ẹ lọ torí pé ọjọ́ tó ti kọ́kọ́ rí ẹ ló ti sọ fún ẹ pé brain ohun tó ń wò yìí ó gbọ́n ju tiẹ̀ ló náà lè tà ẹ́. now oníkọlọbẹ wá kó gbé lọ sí police station yẹn wá àwọn tó wá gidi ẹ torí pé wọ́n pọ̀
wọ́n dẹ̀ lágbára jùlọ ó wá ń pariwo olè lé wọn lórí àwọn èèyàn wá bá wọn dá sí wọ́n wá mú lọ sí àgídìgbò mú wá sọ́dọ̀ ẹ̀ ó ní kó ṣàdúrà fún kó yọ̀ǹda ẹ̀ immediately tó ṣàdúrà fún kó ìpè 5 minutes tí ó sin àgídìgbò jáde oníṣẹ́ ó máa gbé lọ ní báyìí ó dá tó bá ń gbé lọ ńkọ́ ìyàwó ẹ̀ ńkọ́ ìyẹn ní ìyàwó kí ló fẹ́ ṣe ìyẹn ní òun ò tẹ̀lé ó tún ní kó ṣáà ní kíyàwó ẹ̀ tẹ̀lé kìnnìkan ó ṣàfẹ́ kó dúró kí ló fi Muyideen ṣe nígbà tó rí ibo ló gbé lọ májọ̀mí wo ló fi ń ṣe ṣó ń tẹpo sí lórí ni ọjọ́ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ó fi rìn gàtẹ́gàtẹ́ Muyideen ti ń pariwo Muyideen ti ń pariwo isis kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú Muyideen ṣọpẹ́ òkè ò tí gbọ́ ni Muyideen rè ẹjẹ́ tún gbóhùn ẹ̀ lẹ́ẹ̀kan sí fún yín. nílé lóko lódò lẹ́yìn òde ẹjọ́ Agbala Gabriel ni mo wá fi sùn yìí o Agbala Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi ó fi ẹ̀tọ́ mi dùn mí kò fún mi ní ẹ̀tọ́ mi mi ò fi ṣe bínú mi ò bá jà ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o Agbala Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o èmi ni wọ́n ń ṣe ládùúgbà fún yín pé nǹkan ò ní sẹ̀mí yín ẹ dìde ìgbéníjà sí mi láti ní báyìí o ẹ dìde ìgbéníjà sí mi báyìí o. torí pé ibiṣẹ́ ni mo wà mi ò gbé spíkà dání ibiṣẹ́ ni mo wà mi ò gbé spíkà dání mi ìmọ̀ bóyá ẹ gbọ́ ó ní Agbala Gabriel ó ló ń lépa ẹ̀mí òun ó ní òun ò mọ nǹkan tóun ṣe sí ó ní despite the fact pé ẹ̀tọ́ òun wà lọ́wọ́ ẹ̀ òun dẹ̀ yọ̀ǹda ẹ̀tọ́ òun yẹn fún ẹ̀tọ́ wà lọ́wọ́ ẹ̀ ní ilé tọ́kọ́ sínú compound yẹn ìyàwó ọ̀ràn jọjọ pa òtán fẹ́ fún àwọn ará ẹ̀tọ́ nìyẹn owó tí wọ́n ní kó fi ra wedding suit fún tó fi gbé suit tiẹ̀ tó gbé sọ́rùn Muyideen suit ńlẹ̀ ń wò lọ́rùn Muyideen yẹn tó gba ti bestman náà tó gbé sọ́rùn bestman Muyideen tó fi jẹ́ pé aṣọ àlòkù lẹ́yìn ìgbà tí wọ́n dá millions of naira kan fi ṣe wedding aṣọ àlòkù àtọ́jọ́ tó ti ṣe wedding yẹn nínú ọmọkùnrin yóò ti dùn pé aṣọ àlòkù tún ti jẹ́ aṣọ tí pásítọ̀ lòkù ó ṣe jẹ́ pé aṣọ tí pásítọ̀ bá lòkù la máa kó fóun including boxer tó bá lòkù la máa kó fóun ní gbogbo ìgbà kí lòun ti fẹ́ ṣe léyìí sí. you know so ẹ jọ̀ọ́ mo ti gbé àwọn èèyàn mẹ́ta ìwá síwájú yín Timothy Adégòkè kò ní àǹfààní láti ké gbàjarè síta wípé wọ́n fẹ́ pa òun ó lọ sílé ìtura láti lọ kàwé níbẹ̀ ni ibẹ̀ ni Adédoyin àti ọmọ rẹ̀ àti àwọn kòhọ́ọ̀tì ẹ̀ tí wọ́n ti pa kò láǹfààní àti ké síta. Mohbad Alọ́ba Ìmọ́lẹ̀ Ayọ̀ Alọ́ba ó láǹfààní àti ké síta ó sọ lọ́rọ̀ ó kéléwì ó kọ lórin ó kọ petition ẹ pàpà ní irọ́ ló ń pa kò sẹ́ni tó fẹ́ pa ìgbà tó kú tán wọ́n pe orí adé wọ́n pe olórin ńláńlá wọ́n ní àwọn ló wà díẹ̀ wọ́n ní àwọn kàtẹ́ẹ̀lì ní àwọn òṣèré orí tíátà obìnrin àtọkùnrin wọ́n jáde wọ́n lọ nápó sí nígbà tí wọ́n ti ẹ̀yẹ kán máa nápó sí gbogbo wọn cruise wọ́n fi ọmọ yẹn gbowó orí ọmọ yẹn jáwó lọ ó jáwó lẹ́yìn ikú ẹ̀ ẹni tí ó mọ̀ pé òun máa ra mọ́tò ẹni tí ó mọ̀ pé òun máa nílé lọ́lé ẹni tí ó mọ̀ pé òun máa ralẹ̀ nínú gbogbo àwọn tó ń ṣe justice for Mohbad I am team Wumi ó jáwó lọ rẹpẹtẹ Muyideen ó wá ń ké tatata ó ń ké ranranran ní wákàtí àti ọ̀wọ̀ yìí pé wọ́n fẹ́ pa òun o despite the fact pé Agbala Gabriel ó fi ẹ̀tọ́ òun dùn ún o ibi tí ó yẹ kó kọ́lé sí fóun ibẹ̀ kọ́ ló kọ́lé sí òun ò mọ nǹkan kan ní tòun ṣé mọ̀ pé àwọn kìnnì yẹn máa ń wà overwhelming ṣé a ti bẹ́ẹ̀ rí lẹ̀ ṣé ká rà sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì wà kúkú fẹ̀ kan máa wá sí ṣọ́ọ̀ṣì ńgbà yẹn kò yé rárá kò yé ipe scamming scheme ló fẹ́ mú òun wọ̀
Okay, wọ́n bá kọ́lé inú ṣọ́ọ̀ṣì náà ti bá rí ìyàwó, ibẹ̀ náà ti ṣe gbogbo ẹ̀, ibẹ̀ náà bá ṣí ṣọ́ọ̀bù sí, wọ́n mú lẹ́rú síbẹ̀. Ọmọkùnrin yìí kò lè tú, kò lè tọ̀, kò lè bá ìyàwó ẹ̀, ó lè ní problem pẹ̀lú ìyàwó tuntun ní náà. Ìyàwó wọn ìpé 3 months o, títí dòní tá à ń sọ ìkó ìpé 3 months o. Tó bá di ọ̀túnla, àti dé Saturday, tó bá di ọ̀la ló máa pọ́sẹ̀ kan tí Muyideen kúrò nínú Agbala Agbala Gabriel's compound. Wọ́n dẹ̀ ti ń wá ká. Látijọ́ Sunday ni wọ́n náà ti ń wá ká. Sunday ló lọ nígbà tí wọ́n nà tán. Àárọ̀ ọjọ́ Monday ló jáde kúrò nínú ilé. Wọ́n nà ní ọjọ́ Sunday. Security nà nítorí kò ṣílẹ̀kùn fún ìyàwó. Ó dẹ̀ lóhùn sùn ni torí pé pásítọ̀ pé kò tètè dáhùn. Àwọn security bó ṣe ṣílẹ̀kùn, wọ́n fún ní gbàgbà, wọ́n nà, wọ́n ti gọ́gọ́gọ́ dé ọ̀dọ̀ Demola Amusan. Demola Amusan lójú fọ́ lóhùn ò rí pé wọ́n ṣe ẹ̀nà tán. Òun náà ní bọ́ síbí, lie down. Ó fi ní pankẹ́rẹ́ dáadáa. Ó fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Muyideen dẹ̀ dúpẹ́ lọ́wọ́. I've gone through a lot in the hands of these bullies, and I've decided no. Don't mind the woman, Jerry, you know? And I decided to say no. I will fight for justice. So I'm pleading to everyone on this platform this evening to please. Mi ò raṣọ o, mi ò ra góòlù, mi ò yó, ebi ò dẹ̀ pa mí. Ilé ogo otogo eje. There's a court case ongoing. We have 3 court cases ongoing. And the 4th one is on the way. That's their problem. They can't stop that, sis. You know? Mo ti sọ fún pé máa ṣe ẹni sùúrù. Fún mi yẹn. A lot has happened in 2.5 years. I can't wind back time. Is it my business? Is it my relationship? Is it my husband? My children? My personal life? Nothing. The only thing that you all can do to support me, they were wrong, but me or me any buruku. I swear to God, I've never meant any harm. Those twins I took over, I did it for the love of God. At the point you said we should drop the money, I told you more than that. Ọlọ́run ló yé why they came to us. At the point of process issue too, mo believe pé Ọlọ́run fẹ́ lò mí ni. It's not a permanent thing. And I will keep still being good to anybody around me. But mo máa ṣọ́ oore ṣe ni. Wọ́n ní oore níwọ̀n. Inú ẹ̀dá jẹ́ jì. Imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebí. Ojú lọ́wọ́ síbi ti bí tó. How many of you can take 1/10 of what I have taken? I have a name. My father fought for that name since how many years ago? Before I was born. He has made that name. One day, because you know if you shoot or like any baba me. Ọmọ kan wá dé náà ọmọ mẹ́jọ tí yàn bí. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí drag baba yẹn gbàsgbòs. You know, how would you feel? Bàbá gbé mi dènà. Sójà gbé mi lọ́la. Jesus gbé mi lọ́tùnla. Ìlérè ni ló jókòó síbẹ̀. Òun ní sọ sí, let me know your house, let me know your house. Àwa máa ṣọ́. Ìgbà míì ìbẹ̀rù máa ń pètè pààyàn dànù.
ẹ lọ bá mi béèrè question yìí lọ gbogbo wọn. What is Olowoshibi's offence? Ẹ gbọ́ pé because she's supporting YBO. Wọ́n bí lọ́dọ̀ káàkiri lákàtà ní pé it's because she's supporting her sister. Ẹ gbọ́ rẹ̀ rí. Oh God, I don't know. If they ask to say, àwọn ọmọ mi rí o, mo bí jẹ́jẹ́ ni. That's what all of them says. So you tell me. Irú orin wo là ń kọ sí gbẹ̀du yìí? Èmi ò step down wọn. Àtọ̀gbẹ́lẹ́jì sí o. Àìtóyìn pẹ́pẹ́ o. Àti Bọ́sẹ̀ Kọ́ìkí o. Àti Dọ̀kásì o. Adéyínká. Àti mánéjà Fọlákẹ́ Adékọ̀yà. Àti Síkírù Adékọ́lá. Èmi ò step down. 06 people, they should face the law. Ṣé láwọn yẹn mi ìbá wọn jà ń pátá sí? Ṣé láwọn tó kù ẹ̀yẹ kankan náà mọ̀ mú wọn? So I am begging and pleading. All of you that think that I have offended you, mo ti bẹ̀yìn rí pé mo lọ gbé bèjì wá àbí mo gbé Bọ́sẹ̀ wá Kọ́ìkí. Ẹ dáríjì mi ò fi ṣèkà. Mo fẹ́ fi help sóòlù kan nẹ. Ìyá àbèjì dẹ̀kẹ̀rẹ̀ mo tọ́jú ẹ̀ mi ò fi ṣèkà. Kọ́ìkí náà lọ́jọ́ kejì mo pa lẹ́rìn. Ọlọ́run lò mí láti fi pa lẹ́rìn. Wọ́n sọ ọ́ di ibi ni. Ibi inú ẹ̀dá ló ń gbé, àìdá làìdá mi máa jẹ́. Ṣùgbọ́n yẹ kọ́ ọmọ Ọlọ́run jí kó sí ọmọ Ọlọ́run mi kó jí sí kòtò. Àbí èjè tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ nu kéèsì bèjì nìkan lọ gbé. Àbí èyí tó ṣoore fún Bọ́sẹ̀ tó pa á lẹ́nu tó nu mi jẹ́ tó fún ní ibùjókòó ayọ̀ òun ni kò máa dráàgì. Nítorí ìdí yìí mo bẹ̀ yín, mo rọ̀ yín, whatever anybody lẹ́gbàá WhatsApp, whatever anybody of you have, ẹ bá mi drop ẹ̀ sí àkáǹtì yẹn. Torí Ọlọ́run. The case is coming up in 2 weeks. The one that she went for nudity. Our own case, our case with our case is also coming up in the High Court. The case of the alleged mother and other things are still also coming up. Ṣé ẹgbẹ́ case pọ̀ lẹ̀? Aisha, that's what we're still saying. We're saying the same thing. Because justice for Iyabeji, it comes from the twins. From Iyabeji, which is for sure. Who is this one again now? Fine. Let me now tell you something. I want to appreciate Legba, Ekpagboyimika, Olúṣọlá Yusuf, Amori and Co. Àwọn kan wà tó yẹ kó wọ́n gbé, which is the Legba. Legba ṣe back to back. God bless you, Ọmọlúmi. Egba méjì kì í jẹun ní bá wa. I'm talking about Legba now. Ọlámilékan Akànnì. Ọmọ ará ké màjòmájò méjì. Ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyẹn. Legba well done. Wọ́n ní yínníyínní kéèyàn lè ṣe mí. Legba has done well. Legba has done well. I would never say he has done very well. God bless him. God bless his heart. Egbono, they've paid for autopsy, Abi. They've paid for everything. But for the past 2 weeks, autopsy has not been done. They're going to say, ẹ gbàgbé pé mortuary bills yẹn read. Have you forgotten that? Mortuary bill is reading. Volusia's corpse is in a private mortuary, as I heard. Are you getting me? Ó máa read. Tó bá ṣe autopsy tán, wọ́n máa gbé corpse Volusio, wọ́n gbé lọ sí ìlú wọn lọ sìn. Ẹ jọ̀ọ́,
ṣé kọ́bọ̀ ló máa fi gbé lọ́bẹ̀ ni? See, stop this. Stop. Just stop it. I'm coming. Ìgbé ni màá ṣe ògùn easy block me. You know, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ṣé tó bá ṣe autopsy yẹn tán, wọ́n máa sanwó ọjọ́ tó wà nílẹ̀ tó fi wà ńbẹ̀ times iye tó ń gbà times how many days? Are you getting me? They will still give them corona test warrant to bury. Wọ́n ṣe máa gbà yẹn o. Ṣé ń gbọ́ mi? Ẹ lọ bẹ̀rẹ̀ anybody bọ́jọ́ ọlọ́pàá. Wọ́n máa wá gbé láti Ṣàngó àbí bọ́lọ́nù wà mí á Ṣàngó bí Ògùn sẹ̀rẹ̀ ló wà. Wọ́n máa gbé lọ sí Ìbàdàn. Wọ́n máa kọ́kọ́ dé Abẹ́òkúta, wọ́n á dé Ìbàdàn. Wọ́n ṣe máa gbọ̀nà Ìwó gangan Ìwó that's Ọ̀ṣun state. Ọ̀nà ibẹ̀ nílùú wà. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n máa ráàpù ẹ̀ máa ṣọ ni? So kò tán síbi autopsy. Autopsy yẹn supposed to be done 2 weeks ago. Dorcas Adeyinka àti ẹbí Suraju ló obstruct justice because they didn't want them to know what was going on. By now, we would have moved forward. Are you getting me? Ọmọ sí ọmọ yẹn. Ẹ gbàgbé pé ó ní aged mother. They told me the mother is sick now. Ara yẹn yóò yá o. Ẹ má bínú. Hold on, mo try that response ní ọkàn mi báyìí. Ejitin. Ṣé mi yé yín? Ẹ sọ fún mi. Now we have 4 court cases on ground. It's not easy. Mara ticket law. You know how much I spend every day in the hotel? Uma jump, uma son hotel, mara ticket, uma ni print this one, print that one, in DVD. Kineka. What shall I call ama son? Show me, shop, please stop, just stop. So I beg you. It's not easy. The court case we have with Dorcas is coming up in a couple of just about 2 weeks, or less than 2 weeks, sorry. And also the other one is coming up. There's 2 in Lagos. There's like 3 in Abuja. That's 5 cases. Kilo day. She have a polowo CB at the YBO ni. Pelejo. But you know what? The back with dear. Come along, Jisi Kutu. Mono she. Everybody were relaxed. Because nothing shakes me. Nothing breaks me. Nothing. Nothing. I am begging everyone concerned for the love that you have for YBO, the little love you have for me. Look, let me say the love you have for my father, Chief Shegun Odegbami. Don't love me, love my father. Ẹ má jẹ́ kó fojú sunkún ọmọ. Ẹ má jẹ́ kó orúkọ ẹ̀ bàjẹ́. Nítorí pé ọmọ ẹ̀ choose láti ṣẹgbẹ́, ẹgbẹ́ tó tọ́ àtẹgbẹ́ tó yẹ. Ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Nàìjíríà ọmọ rere. Ẹ jọ̀ọ́. The account is pinned there. It's UBA to local Gaba's account. It is together. We are piling together for the court case to serve justice for Iyabiji, justice for Tolope Omolowo Gaba Adioye, justice for Tolope Odegbami. So I beg all of you, I am not here to beg for Owo Ankara, Abowo Party. Ẹnikẹ́ni tó bá fi pé mo ṣẹ̀yìn, by mo lọ gbé trouble wá, ẹ má bínú. I meant no harm. Inú rẹ̀ mi ni.
And I don't want anybody to fight on my platform again. Let's come together and sort this problem. Everybody has a right to their opinion. Everybody has their own fan. Oh, but phone no come. Monica, stop it. I'm ending this chat now.